Gistlover now won't fight. I bet again anytime way now one person Gistlover know the tackle or the whole people where they act. Auntie Iyabo, mo gbọ́n ní mo Gistlover. Ẹ kìlọ̀ fún Gistlover o, àbẹ́yìn náà ní Gistlover. Ẹ bá fẹ́ so ibùkún. Ògún fẹ́ pa yín sá. You know they post my success. Why be say na my downfall you dey for? Ògún kill you. Àbẹ̀lẹ̀ ibùkún ni anybody you know. I dey see Gistlover. You know they enter Auntie Iyabo. Go post bad about Auntie Iyabo. I never enter post Auntie Iyabo. Go post bad about. But my man post Lizzy. My man post bad about Lizzy. No ibùkún ni. Set our Gistlover. Set our Fobo Shetutu. Taba marry. I want to watch the film Fobo Shetutu. You know my ship page. Don't lose your husband, lose your home, no get good home. They scatter people. Now, it's a bit my wife. Olha ibùkún se lita Fobo Shetutu. Lola Sandy. Picture olha ibùkún edit the picture fún Gistlover. Ìgbà tó ti gbowó show mi. Ó wá sálọ kọ̀rọ̀. Ó wá enter no animal fi ìyàwó ẹ̀ get there. Wá enter pé mi no say you don collect people show. Go return their money. Wá ní má worry. Má post money I go use your wife get you. No be my wife. Cherry, my wife you don see people wey you trust so. Ẹ̀wọ̀n ẹ̀wọ̀ àwọn tẹ́ ẹ trust ẹ̀ mo ń sọ. Man, the day I know the girl na cake she say wan do for my wife. Oh, my wife wan do birthday ni o. Valentine come o. Oh, guys, the birthday ni o. Àwọn ọ̀rọ̀ máa advice. Àwọn advice ìyàwó wa. Àwọn advice ọkọ. Ìṣe máa do cake, do flower, do gbogbo ẹ̀. Àwọn cake ló ń ṣe lórí wúkú àwọn surprise package ló ń ṣe o. Surprise package ló náà wá ṣe o. Ká tó mọ̀ ó wọnú mi. Ó dùn mí yẹn gbàmí ó yá mi. Mo wá fún kí ló ṣẹlẹ̀ mu. Mo ṣáà ní kó ń tẹ̀lé mi sọ́ọ́ di máníjà pé mi ìfẹ́ jà ìfẹ́ rárá. Mo fẹ́ máa ya èèyàn tó máa ń ya oníyakúya lọ́mọ ní wúkú Sẹ̀lísà ó Fobo Shetutu ní. Ìgbà tí mo gbé sórí ẹ̀ ọkọ fẹ́ sílé ló lọ ó bímọ àkọ́kọ́ ọ̀pàkúnlẹ̀ ọkọ ẹlẹ́ẹ̀kejì ṣọ́nà ọkọ yẹn fẹ́ sílé ọmọ ẹlẹ́ẹ̀kejì wọ́n 3 months pikin wọ́n ń jó lọ́wọ́ lọ́kọ̀ ẹ̀ka ó lè dànù. After ìgbà mi pàdé ẹ ló tẹ̀lé wúkọ̀ fúlàmì wálé ó advice mi wé ìyàwó mi náà ló máa ń post mi pàǹjà kí ló dé táwọn ìyàwó wa máa post pàǹjà why you dey catch your home òun nìyẹn ìyàwó ẹ̀wẹ̀ ẹni dẹ́nfẹ̀ ìfẹjọ́ wa ìyàwó fẹjọ́ sun àlè mo jẹ́ kìlọ̀ fún ìyàwó mi mo ní tó mọ̀ ọmọ yìí ìgbà tó yá mo stop mi ìyá mọ́ o bòdé mi nìkan bá ń dé lódùn ìgbà tí mo ní pé ó ń Fobo Shetutu gbogbo àwọn tó múṣẹ́ wá gbogbo àwọn bookings ló ń dópọ̀ bọ̀dámù ni wọ́n high price mo léwèrè dànù màá ní mo lè dànù ó wá lọ kówó mi jẹ́ gbowó ṣò ó lọ gbà pamọ́ wọ́n bí ìyàwó mi threaten mi kí ló use my wife threaten me my housewife now I can't tell my wife come na true say you go tell Sẹ̀lísà say I fit yẹn nírọ̀ o òun sọ fún Sẹ̀lísà o ṣáàjà ní àjà o òun rè o Sẹ̀lísà ti padà mú pẹ̀lẹ́ o sẹ́tà àwọn Gistlover ọlọ́pàá kan gbé Sẹ̀lísà máa mọ ibi tí Gistlover wà lórí ibùkún ni nàtúnṣì kọ́lẹ́ ṣò bílíkìú mo fẹ́ kẹtẹ sí báyìí Sẹ̀lísà gbowó ya ẹran tí ẹni ká bò gẹ́lẹ́ ṣé ẹran tí owó tó gbé ya ní Dubai. No, me. This is not the time. Hey, understand? Hey, ẹjẹ mi níbẹ̀. Ṣé Sẹ̀lísà gbóyà àdúgbò gbóyà? Gbogbo wa ló fi rà báyà. All my spraying money. Wọ́n tún fún mi ní road manager ní London olórí burúkú. Na so she thief my money ẹ̀yin lẹ́sẹ̀ tu ẹ̀. Mo fẹ́ sọ látòrí 24 story building ẹ̀yin lẹ́dí ẹsẹ̀ mo pé kí n fi lẹ̀ pé mo nojú ẹ̀fọ́. Ó jí owó road manager mi 4.something billion ló jí. Ó yà yín mo wá búùkù flight fún yẹn gbogbo padà sí. Láti road manager látọ̀ pé bàbá ẹ̀ fún mi ní láti London. Èmi àtọmọ yóò fẹ́ra wa o, she is my road manager o. Ẹ wo Sẹ̀lísà ló dá padà láti London ọmọ yẹn tẹ́lẹ̀ mi dé Dubai Sẹ̀lísà ló dá padà ọ̀rẹ́ bílíkìú ni bàbá ọmọ yẹn. Àwọn bílíkìú ló ṣètò ẹ̀. Ó lè lórí ibùkún ọmọ yẹn o. Ó gbà olórí burúkú ni bó ṣe ń Fobo Shetutu ṣe kíní kan ló ní káwọn bílíkìú kan máa wojú ẹ̀wọ̀n máa ti pa. Báwo ló ṣe máa mú passport wá fún yín? Mo sọ pé my wife never travel one travel òkú fẹ́ pa ẹ́ sá. You dey envy my wife now. Olórí burúkú sáyé lọ mú passport fún ọdún passport my wife mo ní kó bá yàwó mi ṣe passport olórí burúkú ó ní 7 months ni mo yá délé mo yá lọ bóyá omi lówó passport 2 weeks ló fi gbà. Ṣé ibo lórí burúkú lọmọ yẹn náà go give Gistlover my wife now you see say you fit scatter my wife Ogun kill you.
ẹ̀yin máa ń sìn ẹ̀sìn máa ń rán o ó fòbò ṣe promo ní lọ́dọ̀ mi yes ẹ máa ń rò pé àwọn ọkùnrin gọ̀ àgọ̀ God bless Mugun forever now ìgbà tí mo pàdé ẹ̀ àná kẹwàá iná náà sá lọ́mọ ẹ̀wà now olórí burúkú yín ẹ̀yin náà kò lè kọ́ sí ìjà tábìjà àtúwájà o ṣe rí àwọn mi tó kó lọ ní ìyàwó mi wà ń lé o ìyàwó mi ń gbádùn my wife dey shop life lórí burúkú ọbẹ̀ dé adé tí ìyàwó mi máa ń dé ọbẹ̀ débi tó fẹ́ dé lórí burúkú can you suffer the way she suffer ẹ máa wọn lórí burúkú ẹ máa ṣe lórí burúkú nìyẹn náà Gistlover ò ní jẹ́ èèyàn àwọn fòbò ṣètùtù àǹtí àdúgbò náà lọ create page I want to know who be Gistlover bí èmi bá wọn Gistlover gbogbo àdúgbò máa dàrú gbogbo everywhere máa dàrú àbúlé burúkú lẹ́yìn ẹni ìyàwó lé wey dey follow wey dey under Gistlover page na àṣànà ṣẹ́ńtà husband gbọ́n kìlọ̀ fún ìyàwó ẹ tí ìyàwó ẹ bá wà ní under Gistlover page àti àyà Iyabo olóṣó ló ń ṣe ìyá Iyabo àti Gistlover ó yẹ kí ìjọba gbé wọn fọ́nrán wọn léwọ̀n àwọn ọlọ́dà relationship jù if your wife dey under their page ìyá Iyabo àti kí ló ń gbé wọn àti Gistlover ó tí níyàwó lórí mari o níyàwó ẹ bá wà lọ́ndà page wọn o àwọn ọlọ́ba ayé àwọn ìyàwó jẹ́ they go say they go dey advise wife meanwhile when your husband cheat wife too cheat okay ìgbà tí ọkọ bá yàgbẹ́ tí wọn náà bá yàgbẹ́ tí wọn máa ń gbẹgbẹ máa ń jù bẹ́ẹ̀ lọ òun nìyẹn o ìgbẹ̀dá ọ̀yà ṣèbóhun láyé ń kó jẹ one man for all woman for one man olóyè burúkú yín ẹ̀yin adviser ìyàwó mi ẹ̀yin lẹ́ẹ̀ máa ní ṣe kéèkì fún lẹ́ẹ̀ máa ní kí n ṣe gbogbo ẹ̀ ẹ̀yin náà dúró àwọn advice fún àwọn aṣèwò olóyè burúkú my wife adviser 30 mo pa 9 àwọn olóyè burúkú ni wọ́n bọ́mọ olóyè burúkú gan ṣe lọ ọ́ máa fìyàwó mi ẹ̀ ń tà mí why you go dey use my wife enter me na so dey plenty o no be one person o lórí burúkú àwọn ọ̀rẹ́ ìyàwó mi àwọn tó ń ṣeun fún ìyàwó mi hello ẹ sọ fún ìyàwó mi máa kìlọ̀ fún ìyàwó mi pé ìyàwó ọba ni kó máa ṣerun lé anybody tó bá fẹ́ ṣerun wo they wan use my wife get me na so all those people wey we dey promote àwọn nǹkan tá à ń promote all those kind of things tá à ń put no no go dey shout my wife o ṣé ìyàwó mi tún máa gbólówó ni ṣèbí ìyàwó ni yes now bá ṣe bẹ̀rẹ̀ nìyẹn ṣé ìyàwó mi tún máa bá yín polówó náà you come chat me now they tell me say ma help you promote I tell you 5 million olórí burúkú olùsá lọ báyàwó lé mi you come be my wife friend from there oníkó bẹ́ẹ̀ polówó ọ̀run aṣọ kó bẹ́ẹ̀ polówó ọ̀run àbólórí burúkú ni ẹ ti bàṣẹ jẹ́ ẹ ti fẹ́ bàṣẹ jẹ́ kàrí àtàǹpọ̀n ẹ ti fẹ́ yọ ìmọ̀lẹ̀ yọ lọ àbọ̀kù fẹ́ pa yín now. They fit use woman get you. They wan use my wife get me. Ṣáà ọ̀n gbogbo yín débẹ̀ nìyẹn olóyè burúkú. Náà dé ní jẹ́yìn àbọ̀ lóyè ẹ̀jẹ̀ wá ń sọ olóyè burúkú ọmọkùnrin ọmọ àparò kan. Ìwọ àparò fòbòjó náà. Lábúlé àgbà gbogbo olówó lẹ mọ̀. Àwọn ọmọ fòbò ṣe tutù, ọmọ tó ti fòbò wọn ṣe tutù. Ọmọ tẹ́mi nìkan bá ń dó lódùn, òbò tẹ́mi nìkan bá ń dó lódùn, òbò tá a bá ti jọ ń dó, wọ́n ti fi ṣe tutù. Òbòtò àpíndó.com I understand òun làwọn ọmọ yẹn ẹwà ẹ máa respect ìyàwó lé màbó lórí burúkú ni ilé yẹn lè lè kú òǹbẹ where are you when we dey suffer lórí burúkú people ẹ̀yin online lover ẹ̀yin Gistlover where are you I can remember you don post us when we dey suffer now olórí burúkú ẹni wòtòwòtò go post ìyá Iyabo ẹ̀yin náà ní jẹ́yàn ẹ̀yin aláyé bá jẹ́ fífò àtẹ̀yìn náà jẹ́ ìjíjú ẹlẹ́yà ẹlẹ́yìn àtìyàwó mi ti jà èmi àtìyàwó mi ò já o àjà o wọ́n fẹ́ dàrin wa rú mi ẹ wò mí adé London mẹ́wàá ìdí ọ̀ṣọ́ Nàìjíríà ló wà àwọn bílíkì lọ sójòrò àwọn lọ ṣe ọ̀bùkù kíní ẹ̀ ní ọ̀ṣẹ́ fíṣà ọ̀yìṣẹ́gbẹ̀ bọ́ èmi àtìyàwó mi ń lọ oríṣiríṣi yes. We still get more places to go. Yeah, she's my housewife. I love her like that. Ẹ bá jẹ́ ìnáwó ń jà. Olóyè burúkú ilé ìyàwó mi wá síta ó sọ fún yípa àjà ni.
The first time when she go do live video, èmi ni mo ní kó lọ ṣe live video. I command her today. That was real housewife. Ó ṣe ká máa lọ ṣe wòtòwòtò online. Máa ṣe interview olóyè burúkú kan, máa ṣe orí burúkú, máa pariwo orí burúkú kan. Náà ẹ máa wo àwọn ọmọ yẹn mi àjàwó mi tún jà àwọn yẹn tún wá nǹkan náà ìwà lọ́n jójú ẹlẹ́yà. You dey happy say my house wan scatter ilé tẹ́ fẹ́ wọ̀. Náà ilé tẹ́ fẹ́ wọ̀ ń sì package ara yín. Are you ready? Ṣo ti ready? Ṣé kò yẹ kó fẹ́ wọlé yẹn fẹ́ fi ṣe promotion? Ṣé kò yẹ kó kàn fẹ́ yọ? Kò fẹ́ sá lọ. Àwọn kan wà àwọn àǹtí yín tó ẹgbẹ́ wà ń bẹ̀rẹ̀ tó pé gbogbo àwọn mẹ́ńtọ̀ yín wọn ọ̀nà kan lé. Àwọn àǹtí tó wọ́n ti fíìmù lórí burúkú tó ẹ pé gbogbo wọn lóṣòdìdè ọwọ́ 40 billion àwọn ìyàwó níyàwó fàtí kò sọkọ wọn bẹ̀. Òun wáyìn àwọn àǹtí ẹ̀ ń fòbò ṣe tutù tó yẹ rẹ̀ ṣe blow mọ́ bá yà ní mú fi yóò blow ó bá yẹ ní orin yóò blow ìgbà tí ẹ̀yin ẹ̀pẹ̀rẹ̀ ayé ní celebrity superstar ẹ̀dẹ̀ mú aláyé kan ẹ̀dẹ̀ ráǹdì ẹ̀yin bíi 10 ẹ̀dẹ̀ dún aláyé kan ẹ̀ ti pa wọ́n sára nǹkan tó bá dún bí ojú pé ọdún scanner ẹ̀ máa ṣèdí online ẹ̀ máa ṣèdí olórí burúkú ẹ̀ máa fi dún aláyé 50 pọ̀ ọmọ kan wọ́n kú sí 100 users ṣé yáwó eré ní àbúrò burúkú ní ẹ̀ máa fi gbàgbàgà ìwé aṣọ orí burúkú ẹ̀ máa kọjá ìṣe ọ̀gbẹ́ni ọ̀rẹ́ àbúrò burúkú ní you know wetin pay me bro. The first time wey Gistlover go post me, na that time that girl get belle for me. I shall be simple. You get belle for me. Me wey I see the vibe, my wife don know. My wife dey follow me drag am. Igbe who be this guy wey get belle for you? Because go package your pay shabu. You love me. Then my wife don't want to lose me. Gbẹ bá ti ní má bínú náà ni ó ti sẹ̀. Ó máa rẹ̀ ẹ̀yin wá ní ìjọ́ táwọn yẹn fẹ́ drop movie gangan. Ìjọ́ yẹn náà ni Gistlover post. Ṣé fi mí ṣe promo ni nígbà mo fún lóyún ìyẹn ọ̀tọ̀ nìyẹn mo dìyẹn mú mo ṣe I do everything again ó yẹ wáyé káàdé wọ́n fẹ́ ṣe movie ẹ̀fẹ́ ṣe dífù àti Iyabo àtọmọ yẹn they can use woman get you ṣé kò yẹ pé you na send that girl come born for me come dey use me do promo for all those movies dem ṣe yẹn mama tẹ́ ṣe ṣá ìdè ẹ̀nà reality mo gbé débẹ̀ o now today again Gistlover post. Gistlover don't post bad about me and my wife. Then you know the truth that we are not fighting. You go online, go to dance. Then my wife won't defend me. That's real wife. She come online and defend me. That's real wife. Not the make una know the chat about love. What's love? Divine love for me. Right now, you say I'm mad. You say I'm crazy. Why do you love crazy? Why do you love mad? Say everywhere they are in your life. Ogun ara mi lẹ kó jẹ ẹ mọ̀ kọ́ tẹ́ ń ṣe o kẹ́nìbọ̀dì mọ̀ kọ́ tẹ́ ṣe o then tàwí àbúlórí burúkú lánìbọ̀dì ni una dey use my home dey do promotion olórí burúkú Gistlover kò pọ́ọ̀sì orin mi rí olórí burúkú àpasọ́ ayọ̀ onídàálẹ́ Gistlover ẹ mọ̀ kọ́ tẹ́ ń ṣe o tẹ́ bá bá tó bá jẹ́ kọ́pọ̀ online jẹ́ mọ́ tọ́ kẹsàn án mọ̀ pé tọ́ka sí fìlẹ̀ mi mọ̀ bọ́ pa o èmi tún máa fi blow ni o anything na talk anything na say na lamba na ìgbẹ́ máa yọ ìjọkúyọ tó díje máa yọ bíìtì sísì tó máa ṣe ìjọkúyọ tó gbọ́dọ̀ ní bíìtì lórí ọ̀rọ̀ mi ó máa lọ dé wọn una dey use me gas èmi ò máa gbádùn ṣé mo ní kẹ́nìkan má gbọ́dọ̀ mi ni ṣebí ìyàwó mi ló fẹ́ jẹ́ mi sùn I love my wife. Please help me advise my wife. Make my wife too love me the way I love her. Ẹ̀yin ìyàwó lé ẹ máa love ọkọ yín. Ẹ wò ẹ pọkọ yín ní 50 times a day. Ibùdó tó bá ṣẹ́yìn ẹ máa pè é. Let me tell your husband ọ̀bẹ́ndì go dey vex. Now person come do well for you. O mọ do ẹ̀. Olóòfẹ́jọ́ ẹ̀kọ́ ẹ̀ sùn. Ṣé ọba àgọ́ náà fẹ́ dún ọkọ ẹ̀ ní ìdè ọ̀nà náà? Olóòsọ̀rọ̀ ọkọ ẹ̀ fóbìnrin òun náà fẹ́ dún ọkọ ẹ̀ náà. All those people na friend wan fuck me. Ọlọ́run ló ní kí n mo kàn níbẹ̀ Ọlọ́run lọ́kàn ni mi ṣe tó gbogbo wọn. Gbogbo àwọn ọ̀rẹ́ ìyàwó mi gbogbo àwọn ẹ̀rọ mi ṣáàjà ìgbélé ayé ìfọlọ́gbọ̀ ṣàánú wa ni. Àmì lọ́ba bọ̀ Ọlọ́run kò ṣe ti ṣe ẹ̀dá mi yẹn pé o ṣàrùn pé ọba ni ẹ́ kò sólórí kan ní palace olórí máa ń pọ̀ níbọ̀ ẹ sọ báwo olórí tó ń bọ̀ kọ́ calm down o. Normal I get many girls wey dey responsible they even come with me. Àwọn kan báyìí wàhálà ni wọ́n. Kẹ́yìn la máa kọ́kọ́ fún lóyún kẹ́yìn la máa kọ́kọ́ fẹ́ ni ẹ ṣáà ná ọmọ tá a fẹ́. Ọmọ máa gbé yín débẹ̀ o. You say you love me, why don't you respect me? You don't cover me. See my wife now cover me. My wife no na ìyàwó mi o, wọ́n scam mi o, wọ́n lẹ pàpàlápà sí lápá. Ọmọ tó fresh.
abẹ́yà wèrè tí àwọn mi bá sáàtì ẹ̀ tó bá ní à ọkọ mi bá mi wí lánàá I dey feel my man say make I no dey follow you talk again say you are a evil human being ó tún sọ fún ẹ ó náà ó wálé wa lánàá ọkọ mi para pé kí ló tó wálé mo sọ fún ìyàwó mi person dey knack me she dey come make e dey enter my parlour ó mọ wá dóògùn sílẹ̀. Modern day musician is a salesman. Music was used to sell product at the beginning of it. So you need to know how to sell. Original sound boy from the sound yard, Afro priest of Africa. You're now watching Factory 78. Boom.